ẹ ṣé gan ni o ẹ̀yin yan wẹ́jọ́ adúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin màmá wa bàbá wa àwọn olólùfẹ́ wa ní gbogbo àgbáyé pátápátá àwọn tó wà ní diaspora àwọn tó wà ní nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ ṣé gan ni ojú òní tì yìí ìran tí a dẹ̀ ní yìí tá à ń tẹ̀lé yìí ọlọ́run ò ní jẹ́ kí ó jábọ́ mọ́ wa lọ́wọ́ ẹ ṣé gan ni ẹ wo ọ̀rọ̀ olúìwò of ìwò kò jẹ́ tuntun àtọ̀ mo ti wáta tí mo ti sọ̀rọ̀ ẹ̀ rí kò jẹ́ tuntun ó kàmpéènì gbogbo tó ń sọ yẹn ó ń kàmpéènì ni àwọn tó dẹ̀ ń kàmpéènì fún àwọn ni wọ́n fi jẹ oyè kò tọ́ fún ẹni tó ń jẹ ọba nítorí pé amúdó ni àìmọye àwọn èèyàn tó ń mudó torí wọ́n dẹ̀ pé tó pé igbó gan kì í ṣe wípé sometimes ó máa ń jẹ́ kí brain èèyàn sharp èmi ò dé bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn yìí mú igbó wọn tẹ́ pé ó máa ń yí wọn lórí wọn ò mọ ọ̀rọ̀ tó jẹ́ kí wọ́n sọ ní àkókò àti ní ìgbà. ẹ̀yin ọmọ Ìwó mo tún sọ fún yín lẹ́ẹ̀kan ẹ má jẹ́ kí olú Ìwó ti Ìwó ẹ má jẹ́ kó kó yín sí wàhálà o ẹ má jẹ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ Ìwó tá a bá kú gbà wípé àwọn màmá wa tó wà ń bẹ̀ àwọn bàbá wa tó wà ń bẹ̀ àwọn ti gbà wípé àwọn ti parí ayé ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ tó wà ń bẹ̀ nǹkan ṣó jẹ́ kí nǹkan tójú yín bàjẹ́ olú Ìwó of Ìwó ó ti tà yín sí ọwọ́ àwọn Fúlàní ó ń campaign kí ni Tinubu fẹ́ ṣe ó jí ọba jẹ́ kí n sọ fẹ́ olú Ìwó ó jí ọba sọ́dọ̀ ara ẹni kì í ṣe lọ́dọ̀ tèmi wò ó lílè mi náà ọba ni mí níbi tí mo wà I have a freedom of speech I can speak when I see it that what you are doing it is wrong. ta ló ń pè lọ́mọ àlè ọmọ àlè ni ẹ́ so ní àwọn tó agitator àwọn tó ń sọ̀rọ̀ pé kílù yìí pé oní ọmọ àlè ni wọ́n ọwọ́ gángan lọ́mọ àlè ọmọ àlè Yorùbá ni ẹ́. ṣe jẹ́ kí fídíò yìí ẹ fi ṣọwọ́ sí ọ̀dọ̀ ẹ̀ Tinubu ló ń kàmpéènì fún àwọn náà ni wọ́n gbé síbẹ̀. Kí ni reason what is the good tí Tinubu ti ṣe ẹ jẹ́ ká gbọ́ tó ṣe tí èmi ò rí kó ṣe nǹkan kan fún mi kó ṣe nǹkan kan fáyé mi kó ṣe nǹkan kan fún ìran mi ò rí. It is not until tó bá kówó wá sọ́dọ̀ wa when we see the good work he has done in Nigeria definitely he has done something good for my life. I don't know about you tèmi ò ní kó kówó wá sọ́dọ̀ mi ṣùgbọ́n tá a bá rí nǹkan rere tó ti ṣe nínú ìlú yìí inú wa ó ti ṣe nǹkan fún wa náà nìyẹn. ṣé olú Ìwó of Ìwó ẹ̀yin ọmọ Ìwó òun ni mò ń sọ fún yìí ẹ má jẹ́ kó kó yín sínú ogun ẹ má jẹ́ ó kó yín sínú ogun this is not new tólú Ìwó bá ṣe bó ṣe ṣe yẹn it is not new tó pé àwọn tó ń fún lówó oúnjẹ àwọn ló ń sponsor yẹn kì í ṣe Yorùbá Tinubu ò ṣe it is never a God sent. God told me I am a prophet I am not a blogger and I am not a Yoruba agitator ohun tí Ọlọ́run rán èmi lèmi wá ń ṣe níta. We can never ẹ má jẹ́ kí ohun tí olú Ìwó sọ ẹ má jẹ́ kí olú Ìwó brainwash yín gbogbo ẹ̀yin ọmọ Ìwó. Tinubu it is not the Messiah ẹ̀yin náà padà rí is not the Messiah ó kàn tó fẹ́ kó ọmọ Yorùbá ó fẹ́ kó wọn sínú ogun. He only want to be a president in order to have a register that he is a president in Nigeria. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ president in Nigeria tí ẹ ò lè ní ipò kankan ní ọ̀run. You are a governor of Nigeria ṣùgbọ́n ẹ ò ní ipò you are a governor of a state in Nigeria but kò sí ipò kankan fún yín lọ́run.
kí ló dé tẹ́ ẹ ṣe wá wọ́n mú ayé yìí bẹ́ẹ̀ ẹ ti rí ayé yìí bẹ́ẹ̀ ni pé ayé yìí nìkan òun nìkan ni kò tún sí ọ̀run mọ́. Ẹ dẹ̀ rí àwọn ẹgbẹ́ yín tó ti kú, ẹ rí àwọn tẹ́ ẹ jùlọ tó ti kú, ẹ rí àwọn tẹ́ ẹ jọ jẹ́gbẹ́ tó ti kú, ẹ rí ọmọ kékeré bíi tiyín tó ti kú. Kí ló dé? ṣéṣù ló wá wọnú yín tó yẹn ni? Ẹ ti ní owó tí àgbà náà ò lè wọ. Ẹ dẹ̀ má tó fi ọmọ Yorùbá sínú ogun ọdún 8. Ẹ ti ní owó tí àgbà náà ò lè wọ. Ẹ ti ní owó tí ìran yín ò lè ná tán láyé. Ẹ ò dẹ̀ ronú kẹ́ ẹ lọ wábì kan jókòó sí. Tinubu, ẹ ronú kẹ́ ẹ wábì kan lọ jókòó sí. Ẹ lọ ronú kẹ́ ẹ wábì kan jókòó sí. Ẹ jọ̀ọ́, kí ló dé? Ẹ ronú ọjọ́ àti sùn yín. Ẹ ronú ọjọ́ tó yẹ pé ẹ máa gbé ọwọ́ ẹ ò ní lè gbé, ẹ máa gbé ẹsẹ̀ ò ní lè gbé. Ọjọ́ tẹ máa ní ẹ fẹ́ wọ aṣọ tí ẹ ò lè wọ aṣọ mọ́. Ọjọ́ tí wọ́n máa gbẹ́ kòtò fún yín. Ọjọ́ tí wọ́n máa wọn ẹsẹ̀ 6 fún yín. Kí ló dé tẹ́ ẹ ṣe máa ronú ọjọ́ yẹn? Ti lówó. Ó tẹ́ ẹ dẹ̀ nílò ní wípé kẹ́ ẹ máa bí Ọlọ́run nítorí ọjọ́ àti sùn yín. The only reason to be a president is because you want to register that you are one of the president of Nigeria. That is all. Kẹ̀dẹ̀ débẹ̀ kẹ̀dẹ̀ bá gbogbo ẹ̀ jẹ́. Kẹ́tù tí wá sínú oko ẹrú, kí lẹ fẹ́ ṣe fún wa? Gbogbo àwọn ọmọ wa ń jẹ̀yà lókè òkun. Kò sí ìlú tó da tó Nàìjíríà. Mo sì máa padà sọ̀rọ̀ yẹn nínú fídíò mìíràn. Mi ò tí ì rí ìlú tó da tó Nàìjíríà nínú peace. Ẹ̀dẹ̀ kógun jà Nàìjíríà. Kútọ́nù ò bá wa jà, àwa neighboring country ò bá wa jà náà, àwa là ń kógun jara wa nínú ilé. Kí ló dé? Olú Ìwó of Ìwó mo mọ̀ pé ìgbẹ̀yìn ò ní da. Ẹ lọ kọ sílẹ̀ ohun tọ́lọ́run fi wọ̀n wá ní. Wòlíì lèmi. I am not a blogger. I am not a Yoruba agitator, but what God is telling me is what I am saying out. Mo mọ̀ pé ìgbẹ̀yìn Olú Ìwó of Ìwó ò lè da. Mo mọ̀ n tó lè wá sọ ni. Àfi kó jáwọ́. Rule your people with sympathy. Rule your people with love. Rule your people with justice. Rule your people with good feelings of God. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, wàláì ìgbẹ̀yìn ò ní dá lórí ipò tó wà yẹn. O ti gbàgbé Ọlọ́run tó jẹ́ pé ó lè sọ̀rọ̀ lónìí tó ní kó o jókòó síbẹ̀ kó dẹ̀ máa yàgbẹ́ sórí ṣíà. Ẹ rántí pé Ọlọ́run wà. Ẹ rántí pé ọjọ́ kan la máa padà fi ayé yìí sílẹ̀. Ẹ rántí wípé kò sí bó ṣe lè jẹ́ kó sì lè jẹ́ nínú ayé yìí. Ó di dandan àtìpó ni a wá jẹ́ nínú ayé. So therefore, ẹ wo, ẹ má jẹ́ kí Olú Ìwó of Ìwó, ẹ má jẹ́ kó brainwash yín. Ajá Tinubu ni wọ́n. Ẹ fi sílẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ìwó, mo tún sọ fún yín, ẹ má jẹ́ kí ọba Ìwó, ẹ má jẹ́ kó kó yín sí ogun, ẹ má jẹ́ kó kó yín sí wàhálà. Sọ fún Yorùbá wípé ohun tá a nílò láti ṣe ni kẹ́ ká mójútó, kì í ṣe ká wá máa sọ̀rọ̀ lójoojúmọ́. Mo jẹ́ ìkan nínú ọmọ ogun Yorùbá. Mo dẹ̀ ń gbáradì fún ohun tó bá fẹ́ ṣẹlẹ̀. Gbogbo ẹ̀yin ará Ìwó pátá, ká gbà pé àwọn màmá wa ti dàgbà, àwọn ò believe, àwọn ti believe báwọn ṣe fẹ́ lo ilé ayé wọn nìyẹn. Àwọn bàbá wa ti dàgbà, àwọn ti báwọn ṣe fẹ́ lò nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ ọ̀dọ́ tó wà nínú Ìwó, ẹ má jẹ́ kí Olú Ìwó kó ba ìlú Ìwó jẹ́. Nígbà ayé àwọn bàbá wa kò rí bẹ́ẹ̀. Nígbà ayé àwọn bàbá yín nílùú Ìwó kò rí báyìí o. Mo bẹ̀ yín kẹ́ ẹ tètè mójútó. Ẹ má jẹ́ kó ba Ìwó jẹ́. Ẹ tètè dìde. Ẹni tó nídìí láti dethrone ni láti yọ kúrò lórí ọba. Tó nídìí láti yọ kúrò. Tó ò bá dẹ̀ rí bẹ́ẹ̀, tó bá lóun ò lọ, ẹ sún bẹ́ẹ̀ kẹ́ sún pa kẹ́ sùn náà síbẹ̀. Ajá Tinubu ni. Ṣé fi kíní ìṣọwọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn? Ló ń campaign ni, ẹ má jẹ́ kó brainwash orí yín. Campaign ló ń campaign. Tinubu ò ní bí kankan tó fẹ́ gbé wa dé. Inú pé kókò tó kó wa sínú ogun ni. Kò ní nǹkan kan tó fẹ́ ṣe fún ìlú yìí. Kò ní eré kan tó fẹ́ ṣe fún Nàìjíríà. Kò ní eré kan tó fẹ́ ṣe fún gbogbo àwọn ọmọ Nàìjíríà rárá. Ẹ fi fídíò ìṣọwọ́ ẹ ṣe gan ni. Tèmi tí ń tòótọ́ Babaconfirm JP. Mò ń bọ̀, mi ò tí ì dé.